Ẹ káalẹ́, ẹ tún kú ọjọ́ méjì jọ mẹ́ta kan. Bó tilẹ̀ jẹ́ wípé ọ̀rọ̀ tí mo bá wá lénìí ó bà mí lẹ́rù gan-an. Ó bà mí lẹ́rù gan-an. Mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko lókè òkun. Nílé lóko lẹ́yìn odi lókè òkun. Mo kí gbogbo wa. Ojú ò ní tì wá. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ má fi ẹ̀sìn ba ilẹ̀ Yorùbá jẹ́. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ má fi ẹ̀sìn ba ilẹ̀ Yorùbá jẹ́. N tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ò dáa o. Gbogbo n tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ò dáa o. Mùsùlùmí ni mí. Tẹ́ ẹ bá dẹ̀ rántí dáadáa, ẹ rí wípé mo ti pariwo ọ̀rọ̀ yìí sẹ́yìn tipẹ́ o. Nígbà yẹn mo rí àwọn mùsùlùmí kan tí wọ́n ń tanu sí mi nítorí pé mo sọ òtítọ́ lórí ọ̀rọ̀ pé kí mùsùlùmí ó yéé bú àwọn ẹlẹ́sìn àbáláyé, kí mùsùlùmí ó fèsì ẹ̀sìn tiẹ̀. Gbogbo ìgbà yẹn wọ́n sọ di nǹkan míì mọ́ mi lọ́wọ́. Wọ́n sọ di nǹkan míì pátápátá mọ́ mi lọ́wọ́. Àwọn kan rí mi bí ẹni pé ṣe bí mùsùlùmí ni mí. Ṣùgbọ́n àwọn àfáà lálùbáríkà kan pè mí. Tílé ayé wọn ò ní bàjẹ́, tí Ọlọ́run ò ní ṣe wọ́n ní èrò iná. Wọ́n pè mí, wọ́n bá mi sọ ọ̀rọ̀ tó dáa, ọ̀rọ̀ tó dùn mọ́ mi létí. Inú wọn dẹ̀ dùn pẹ̀lú bí mo ṣe sọ̀rọ̀. Torí wọ́n mọ̀ pé kì í ṣe pé mo jáde láti wá kọ̀ndẹ́mù ẹ̀sìn kan. Ariwo tí mo dẹ̀ pàǹjọ́ náà ni wípé ẹ̀yin mùsùlùmí tẹ̀ ń búra yín yìí, ẹ̀ ń búra yín, ẹ̀ ń fi orúkọ èébú tẹ̀ ń búra yín, ẹ̀ ń fi ń bú àwọn ẹlẹ́sìn àbáláyé. Mo dẹ̀ ń kìlọ̀ fún yín jọ́ náà lọ́hùn wípé àṣejù ti ń wọ̀ o. Torí mo mọ̀ pé ìjà lẹ fẹ́ dálẹ̀. Àwọn tẹ̀ ń bú yìí náà tó bá yá, mo mọ̀ pé àwọn náà ó sọ̀rọ̀. Nílẹ̀ Yorùbá a kì í ní ìpínyà láàrin ara wa. Bí mùsùlùmí bá sọdún àjọ ń ṣe ni, bí kìrìsìtẹ́nì bá sọdún àjọ ń ṣe ni, báwọn ẹlẹ́sìn àbáláyé bá sọdún àjọ ń ṣe ni, gbogbo ìgbà táwọn wà kékeré bó ṣe rí nìyẹn. Àwọn èèyàn kéèyàn wo ló fẹ́ dalẹ̀ Yorùbá rú? Àwọn ẹlẹ́sìn ni. Àwọn ẹlẹ́sìn ni èèyàn kéèyàn tó fẹ́ dalẹ̀ Yorùbá rú. Ọlọ́run ò dẹ̀ ní jẹ́ ká rí ogun ẹ̀sìn ní ilẹ̀ Yorùbá. Ẹ̀yin ẹ lọ sí Kaduna, ẹ lọ sí area ọ̀nà Kafancha, gbogbo Sango Kàtàfù nǹkankan tí àwọn Kírísítẹ̀nì wà. Kẹ́ ẹ lọ wo ohun tí àwọn Boko Haram mùsùlùmí, kẹ́ ẹ lọ wo ohun tí wọ́n ń fojú ara wọn rí. Wọ́n wọ inú ìlú kan, wọ́n lè pa 50, wọ́n lè pa 70, wọ́n dẹ̀ jó gbogbo ilé tó wà níbẹ̀, wọ́n dẹ̀ jóná. Tán bá ti lọ tán, àwọn yẹn náà, wọ́n fẹ́ ṣe àpérésà. Àwọn náà kóra wọn jọ, àwọn náà tún tájẹ́ẹ̀tì ibì kan, àwọn náà tún lọ bẹ̀, àwọn náà tún lè pa 100 èèyàn. Ẹ dákun, ọ̀rọ̀ ẹ̀mí èèyàn là ń sọ yìí, kì í ṣẹran. Ẹ dákun, ẹ̀mí èèyàn là ń sọ yìí, kì í ṣẹran. Ẹ̀mí ní wéètì láàrin ọmọ Yorùbá. Gbogbo ẹ̀yin tí tẹ́ fẹ́ sọ ọ̀rọ̀ ẹ̀sìn di ogun láàrin ọmọ Yorùbá, pẹ̀lú ògo Ọlọ́run ó bá wa pẹ̀tù sí yín nínú. Mi ò ní ṣépè fún yín torí ọmọ Yorùbá ni yín. Kí àárín ọmọ Yorùbá ó dẹ̀ tó báyìí lèmi ń wá lọ́wọ́ báyìí. Ogun tí mò ń jà lọ́wọ́lọ́wọ́ nìyẹn. Mi bá yẹn jagun mi mọ̀ báyìí ju pé ogun kí àárín ọmọ Yorùbá ó tò ni mò ń jà lọ́wọ́lọ́wọ́. À ń wá Yorùbá nation. Àárí Ọlọ́run fún wa ní Yorùbá president. Ẹ dákun, kí ló kù tá a tún wá? Now, àsìkò tó wá dá yìí, àsìkò tó yẹ ká ronú, ká wo kí ló ti pa wá lẹ́yìn, kí ló ti pa wá sẹ́yìn, ká wo tọmọdé bá ṣubú wá wo wájú, tágbàlagbà bá ṣubú wá wẹ̀yìn, ọmọdé tó ṣubú tó wo wájú ibi tó ń lọ lówó. Àgbàlagbà tó ṣubú tó wẹ̀yìn, ó wo ń tó kọ lẹ́sẹ̀, torí tó bá gbàbẹ̀ bá ń jọ́ mi kọ́ bá fẹsẹ̀ kọ́ mọ́ ni.
gbogbo àwọn nǹkan tó rí kọjá tó fìyà jẹ wá tí ò jẹ́ kí Yorùbá ó lẹ́nu ọ̀rọ̀ ló yẹ káwọn ọmọ advice bàbá tiwa tó wà lórí oyè yìí sìn. Ṣùgbọ́n àsìkò òsìn lẹ fẹ́ bẹ̀rẹ̀ ogun ẹ̀sìn. Ẹ ti fẹ́ bẹ̀rẹ̀ ogun ẹ̀sìn. Mo rí ìlú kan nílẹ̀ Yorùbá tí màá sọ̀rọ̀ nípa ẹ̀. Mo rí ìlú kan nílẹ̀ Yorùbá tí màá sọ̀rọ̀ nípa ẹ̀. Ìlú náà ní Ṣakí. Ìlú náà ní Ṣakí. Àwọn tí mo dẹ̀ gbọ́ lórí ọ̀rọ̀ wọn tí màá sì sọ ni wípé wọ́n ní bí àwọn eléégún tí wọ́n bá ń lu ìlú lọ, tí wọ́n bá ti ń wo mọ́sálásí lọ́ọ̀kan báyìí, wọ́n á dáwọ́ wọn lu wọn dúró. That is agreement tó wà láàrin àwọn ẹlẹ́sìn mẹ́tẹ̀ẹ̀ta. Tí wọ́n bá ti fẹ́ dé mosque, wọ́n á dá lu wọn dúró. Ó dìgbà tí wọ́n bá tó kọjá ẹ̀ dáadáa kí wọ́n tó bẹ̀rẹ̀ lù. Tí wọ́n bá ti fẹ́ dé church, wọ́n á dá ìlú wọn dúró. Ó dìgbà tí wọ́n bá tó kọjá church kí wọ́n tó bẹ̀rẹ̀ lù. Ẹ̀yin ọmọ Ṣakí, ẹ̀yin tẹ́ gbé irú òfin yẹn kalẹ̀, pẹ̀lú ògo Ọlọ́run ní dá ẹ̀mí yín légbodò. Ọlọ́run ní dá ẹ̀mí yín légbodò. Ọlọ́run á bá mi wo ọmọ yín. Ẹ ní fọwọ́ yín gbọ́mọ sí. Àwọn òbí yín wọn ò ní, ẹ̀yin tó lóbi inú wọn, àwọn òbí yín ò ní fọwọ́ wọn gbé yín sí. Ẹ ní mọ sàárè ọmọ. Because understanding wà láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta wípé tẹ́lẹ̀gún mo tó ti gbọ́ sìn tí wọ́n sọ wípé wọ́n ń ṣe eégún lọ́wọ́lọ́wọ́ báyìí. Àwọn eléégún àtẹlẹ́sìn yòókù dẹ̀ ti jọ agree wípé tí ọdún iléyá tó ń bọ̀ yìí tó bá ti kù bí ọ̀túnla tàbí jọ́ mẹ́rin kí wọ́n stop ọ̀rọ̀ eléégún náà. Tán bá tún ṣe iléyá bọ́ sẹ́yìn tí wọn ò bá ti parí ọdún wọn kí wọ́n tún resume. Ẹ dákun torí Ọlọ́run, tolerance wo ló jù bẹ́ẹ̀ yẹn lọ? Ẹ sọ tolerance tó jù bẹ́ẹ̀ yẹn lọ fún mi. Mo ń pariwo ńjọ́ kìíní àná ńgbà tẹ́yin mùsùlùmí ń búra yín, tẹ́ ń ṣépè fúnra yín, àwọn bàbá tó ti kú, tẹ́ ń gbé wọn ṣépè, tó dé pera rẹ ní mùsùlùmí, tó ń gbé àwọn bàbá tó gbé ẹ̀sìn dání nígbà tí wọn ò tí ì bí bàbá tiẹ̀ gan, tẹ́ ń bú wọn. Mo ń sọ fún yín wípé kíní yìí máa lẹ́yìn. Kíní yìí máa lẹ́yìn. Ẹ ti wá bú wọn tán sìn. Ẹ ti bú àwọn èèyàn tí yín ó ti sú yín. Ẹ ti wá fàbọ̀ lérí ẹlẹ́bọ. Máa nǹkan tí mo respect dáadáa, mi ò fẹ́ dárúkọ wọn. Ṣùgbọ́n tí n bá ti sọ̀rọ̀ yẹn ẹ̀yin náà ó ti mọ̀ wọn, àwọn náà ó ti mọ̀ra wọn. Tí mo máa ń respect wọn dáadáa. Nǹkan oró kan wà tí mi ò kí ń fi respect wọn, ó ní wọ́n dẹ̀ ń ṣe jù láyé. Òun náà ni pé in the course of pé ẹ fẹ́ convert àwọn èèyàn dandan sínú ẹ̀sìn mùsùlùmí, ẹ mọ̀ wá destroy ẹ̀sìn àwọn kan. Àwọn tẹ́ ń destroy ẹ̀sìn wọn sínú tí wọ́n ó dùn ní sáwọn ò ní sọ̀rọ̀ ni. Ṣé ẹ ti dè wọ́n lẹ́nu pa, ẹ rán wọn lẹ́nu papọ̀ ni? Kí ló dé tó jẹ́ pé tòótọ́ ọ̀rọ̀ bá délẹ̀ àwa mùsùlùmí a kì í fẹ́ kán sọ fún wa? Ẹ máa pèdéjọ́ káwọn mùsùlùmí wá jókòó kẹ́ ẹ ṣe wáàsí fún wọn. Níbi tí ẹ bá ti ń ṣe wáàsí, ẹlẹ́sìn míì tó bá ta sí létí, tó bá wù lọ́kàn ara rẹ̀ láti darapọ̀ mọ́ yín, yóò wá darapọ̀ mọ́ yín. Gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀, bóyá mùsùlùmí ni yín o, bóyá kírísítẹ̀nì ni yín o, bóyá kí ló ń porúkọ ẹ̀, bóyá ẹlẹ́sìn àbáláyé ni yín ni o, tẹ́ ń sọ̀rọ̀ tó lè dá ogun sílẹ̀, ọ̀tá Ọlọ́run lẹ jẹ́. Wàláhì ẹ kì í ṣe ọ̀rẹ́ Ọlọ́run. Mo fi ànábì Muhammad sálárì, ẹ kì í ṣe ọ̀rẹ́ Ọlọ́run, ọ̀tá Ọlọ́run ni yín. Ẹ̀yin náà dé mọ̀ tó lè ṣẹlẹ̀ sí ọ̀tá Ọlọ́run. Kí ló dé, kí ni gbogbo ẹ ṣe le tó báyìí náà, ẹ dákun tó ní Ọlọ́run? Kí ni gbogbo ọ̀rọ̀ yìí, kí ló ṣe le tó báyìí? Ẹ máa sọ ọ̀rọ̀, ẹ dẹ̀ mọ̀ pé àwọn kan lè ń bá wí. Ṣé kìí ṣe pé ẹ fẹ́ràn àwọn yẹn nìyẹn? Àwọn tí ẹ tún sọ nínú ọ̀rọ̀ wọn, mo gbọ́rọ̀ wọn kan níbi ìjẹta. Wọ́n ní gbogbo ẹlẹ́bọ, oníṣàngó, oní ọlọ́ya, oníkìníkan,
wọ́n ní wọ́n bẹ́tà kìrìsìtẹ́nì. Ẹ dákun ẹ gbọ́rọ̀, ẹ dákun torí Ọlọ́run ẹ gbọ́rọ̀. Kìrìsìtẹ́nì ń bẹ nílẹ̀ Yorùbá rẹpẹtẹ, mùsùlùmí ń bẹ nílẹ̀ Yorùbá rẹpẹtẹ, àwọn ẹlẹ́sìn àbáláyé ń bẹ nílẹ̀ Yorùbá rẹpẹtẹ. Ṣé dandan ni ká ta síra wa ni? Tí nǹkan kan bá ṣẹlẹ̀ nú ẹ̀sìn tiẹ̀, sáwọn ni ẹ kó bá ẹni. Èwo ló dé tẹ̀yin ò mójútó àwọn ẹlẹ́sìn tiyín? Àwọn ọmọ kéékèèké yín tí wọ́n ń bú àwọn àgbàlagbà, tí wọ́n ń bú àwọn àfáà, tí wọ́n ní orúkọ rere, tí wọ́n ti kọjá lọ sí sọ́dọ̀ Ọlọ́run. Àwọn tí wọ́n ń bú wọn, ṣe máa fa àwọn yẹn ṣe wáàsí, ṣe fèsì àwọn yẹn. Tó fi jẹ́ wípé in the course of pé ẹ̀ ń wá èrò láti inú ìjọ oníjọ tàbí láti inú ẹ̀sìn ẹlẹ́sìn, lẹ́sìn máa wá destroy ẹ̀sìn yẹn for what? Ṣé bẹ́ẹ̀ kàwé professor àbí nǹkan náà pè yín náà? Ṣé bẹ́ẹ̀ kàwé? Kálukú ló ní right sí opinion rẹ̀ náà. A ní choice of religion, a dẹ̀ ní right wá lórí religion tàbá fẹ́ tẹ̀lé. Ẹ dákun àdánwò wo ló ń bá wa nílẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ báyìí tẹ́yìn ẹ̀yin èèyàn ẹ̀ẹ́dẹ̀ sọ̀rọ̀? Tá a bá dákẹ́ báyìí, tá a bá ń wòran, nǹkan bàjẹ́ o. Tá a bá dákẹ́ báyìí, tá a ń wòran lọ, wàláì ntọ́da ó bàjẹ́. Àsìkò tó dẹ̀ yẹ kí Yorùbá rẹ̀ pọ̀ lélẹ́yìí. Gbogbo ẹni tó bá dẹ̀ ní òun ó ba ilẹ̀ Yorùbá jẹ́, ìní ṣépè torí mo fẹ́ kí ilẹ̀ Yorùbá tòrò. Ṣùgbọ́n mo fà á lọ́lọ́run lọ́rọ̀, mo fà á lé Ọlọ́run tó nígbàgbọ́ pé òun sìn, ìbáà jẹ́ mùsùlùmí ni, ìbáà jẹ́ kìrìsìtẹ́nì ni, ìbáà jẹ́ lẹ́sìn àbáláyé ni, gbogbo wọn náà ní wọ́n bìlífù pé Ọlọ́run làwọn ń sìn. Mo wá fa ẹni náà lé Ọlọ́run lọ́wọ́. Ntọ́ bá tọ́ sí ẹni náà kọ́ lọ́run ó ṣe fún un. Gbogbo ẹni tó bá fẹ́ dá ìjà ẹ̀sìn sílẹ̀ ní ilẹ̀ Yorùbá. Brọ́dà mi ta ni Ọlọ́run? Ojú ò ní tì í, ẹ̀ ní sórí burúkú. Thank God pé ẹ̀yin náà ti ń wá sórí internet, ẹ ti ń preach. Ẹ dákun ẹ jẹ́ ká preach rẹ̀ pọ̀. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jẹ́ ká preach rẹ̀ pọ̀. Mélòó ni wá nílẹ̀ Yorùbá láti máa divide ara wa? Ẹ sọ̀rọ̀ kan, mo listen sí ọ̀rọ̀ yẹn. Ẹ fi ẹnìkan tó bú yín, tó sọ̀rọ̀ nípa yín, ẹ fi hàn. Ẹni yẹn ò bú yín. Ẹni yẹn wá correct àwọn nǹkan kan ni, kò bú yín. Ẹ̀yin dẹ̀ ń bú. Now, ṣé kí wọ́n rí i pé bí àwọn oníṣẹ̀ṣe ṣe rí nìyẹn ni? Ṣé ẹ̀yin náà fẹ́ jẹ́ kí wọ́n wò ó pé yes, àwọn oníṣẹ̀ṣe náà ò dáa, àwọn náà wọ́n máa ń bú yàn ni, wọ́n máa ń ṣépè fún yàn ni? Ṣé bẹ́ẹ̀ ṣe fẹ́ kán rí nìyẹn? Ẹ má jẹ́ kán rí bẹ́ẹ̀ yẹn. Ẹni yẹn ò bú yín. Kò sí ibi tẹ́ ẹ ti máa sọ irú ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn náà tí ó lè dìjà ẹ̀sìn lẹ́yìn tó tọ̀. Nígbà tẹ́ ẹ sọ wípé àwọn mùsùlùmí, àwọn àáfàá kan tẹ̀lé eégún. Bá àáfàá bá tiẹ̀ tẹ̀lé eégún, sẹ́nu yín ló yẹ kán ti gbọ́ ni. Ṣé bí n tẹ́yìn ń fẹ́ nìyẹn? Sọ yẹ kẹ́ ẹ fi intimidate àwọn àáfàá yòókù. Àáfàá wo ni ó gbọ́ pé àáfàá kan tẹ̀lé eégún tínú rẹ̀ ó dùn torí àlùkùránì tí wọn ò faramọ́rù yẹn? Wá ìta fẹ́ máa wá ẹ̀sùn burúkú síra wa lẹ́sẹ̀. Kí là ń wá? Ẹ jọ̀ọ́ ojú òní tiwa. Tó bá jẹ́ pé nítorí ká lè rówó náà ni, ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà la lè gbà rówó, ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ la lè sọ tó lè dowó. Ẹ dákun torí Ọlọ́run, Mr. Ta ni Ọlọ́run? Ẹ jọ̀ọ́ mo fi ìkúnlẹ̀ abiyamọ bẹ̀ yín, mo fi àwọn òbí tẹ́ jáde lára wọn, mo fi wọ́n bẹ̀ yín, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ jẹ́ ká preach rẹ̀ pọ̀. Àwọn èèyàn méjì mẹ́ta ti ń wo fídíò tẹ́yin náà ń ṣe. Àwọn èèyàn méjì mẹ́ta yẹn máa sọ fún àwọn èèyàn méjì mẹ́ta míì ń tẹ́ bá wí. Ẹ dákun, ẹ má jẹ́ kógun ó jà ilẹ̀ Yorùbá, ẹ jọ̀ọ́. Ẹ má jẹ́ kógun ó jà wá. Nígbà tí odidi mùsùlùmí tó máa sọ̀rọ̀ tó ń kọ̀ndẹ́mù kìrìsìtẹ́nì, tó ní gbogbo àwọn tó pè ní ẹlẹ́bọ, àwọn oníṣẹ̀ṣe tí wọ́n pè lẹ́lẹ́bọ, tó ní wọ́n sì bẹ́tà kìrìsìtẹ́nì wo ni ó gbọ́rù yẹn tínú rẹ̀ náà máa dùn? Tó bá yá sí àwọn kìrìsìtẹ́nì náà ó jáde, àwọn náà ó bẹ̀rẹ̀ sí ní bú yín. Wọ́n máa bú yín,
wọ́n máa bú oníṣẹ̀ṣe, oníṣẹ̀ṣe wọ́n máa bú yín, wọ́n máa bú kìrìsìtẹ́nì, ẹ̀yin náà wọ́n máa bú kìrìsìtẹ́nì, ẹ máa bú oníṣẹ̀ṣe. Ṣé ńgbà tí èébú yẹn bá pọ̀ tán, ṣé tẹ́ ẹ bá pàdé sẹ́ẹ̀ ní jà? Síbi tí erin méjì bá ti jà, ṣé àwọn koríko bẹ̀ ò ní jìyà? Ṣé ìjà yẹn ṣe é dá dúró lórí ara yín nìkan? Ṣé ẹ̀ ní táwọ́ sọ́mọ ara yín? Ṣé ẹ̀ ní táwọ́ sí àbúrò ara yín? Ṣé ẹ̀ ní táwọ́ sí mọ̀lẹ́bí ara yín? Ẹ jọ̀ọ́, nítorí yẹ ká gbé lọ́wọ́ sí nílẹ̀ Yorùbá ìrẹ́pọ̀ ni. Gbogbo ẹnikẹ́ni tí ò bá dẹ̀ bá ti bá wa gbé ìrẹ́pọ̀ lórí bímọ ọmọ Yorùbá ò ṣe ṣọ̀kan, tí ò bá wa gbé lọ́wọ́, Ọlọ́run á dá. Ní tó bá tọ́ sí Ọlọ́run á ṣe fún un. Torí mi ò fẹ́ ṣépè. Ìfọwọ́sowọ́pọ̀ Yorùbá ni mò ń wá. Nínú fídíò tí mo ṣe last, ẹ rí pé mo ń bẹ àwọn èèyàn mi ní Yorùbá nation. Èmi náà ti fìgbà kan wà ń bẹ̀ rí. Mo dẹ̀ ti jẹ́ kán mọ rísì tí mo fi kúrò nígbà yẹn. Then ẹ̀yin náà dẹ̀ ní mo tún advice yín pé ẹ máa wo kí ló gbé wa ṣubú. Ẹ máa wo náà kí ló gbé wa ṣubú. Gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ máa sọ̀rọ̀ àtẹ́ sí ìjọba àpapọ̀ tó délẹ̀ yìí, tó jẹ́ ìjọba ọmọ tiwa yìí, ẹ dákun ẹ kọ́sàn wọn. Ẹ kọ́sàn wọn. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ti bẹ̀rẹ̀ dáadáa. K'Ọlọ́run jẹ́ kí wọ́n fi dáadáa parí ẹ̀. Ọ̀rọ̀ ẹ̀sìn. Nílẹ̀ Yorùbá, ní ilẹ̀ Yorùbá, ọ̀rọ̀ ẹ̀sìn ó dogun bí mo ṣe ń wo yìí tá a bá ṣọ́ra. Ọ̀rọ̀ ẹ̀sìn yóò di ogun bá a bá ṣọ́ra. A nílò láti ṣọ́ra. Ìgbà tí ẹ tó máa sọ̀rọ̀, Mr. Tani Ọlọ́run, ẹ tó sọ wípé àwọn mùsùlùmí alákatakítí. Mùsùlùmí lèmi, tèmi náà bá jáde ń sìn tí mo bá sọ̀rọ̀ àìdá sí ọ̀dọ̀ yín, ojú wo lẹ fi wò mí? Ẹ ní fojú dáadáa wò mí. Ẹ̀sìn tèmi lẹ́dẹ̀ ti kọ̀ndẹ́mù yẹn. Tẹ́ alákatá, ẹ lọ tó wò kẹ́ wo ń tẹ́ ẹ sọ. Ẹ ní alákatakítí àwọn mùsùlùmí. Ọ̀dà ìjọ, ṣé gbogbo mùsùlùmí ni ò dáa? Ok, ṣé gbogbo ẹlẹ́sìn àbáláyé ló dáa? Ṣé kò sáwọn tí ò dáa nínú ẹlẹ́sìn àbáláyé? Àtẹlẹ́sìn àbáláyé, àtẹlẹ́sìn kìrìsìtẹ́nì, àtẹlẹ́sìn mùsùlùmí, èwo la àti ìrí tó gbé ìyàwó ọmọ ìjọ rẹ̀ lọ sí hòtẹ́ẹ̀lì lórí íńtánẹ́ẹ̀tì? Àti ẹlẹ́sìn àbáláyé, àti kìrìsìtẹ́nì, àti mùsùlùmí, èwo la àti ìrí lórí íńtánẹ́ẹ̀tì? Sáàfáà la àti ìrírí ni, àbí babaláwo, àbí pásítọ̀ la àti ìrírí tí wọ́n kó orí lọ́wọ́ báyìí, orí àwọn èèyàn tí wọ́n fi ṣòwò, tí wọ́n kó wọn lọ báyìí nígbà tọ́wọ́ sìnkú tẹ̀ wọ́n. So ẹsẹ wa fẹ́ sọ fún wa pé ọ̀kan ló superior jù. Kí ló fi dá wa lójú pé ọ̀kan nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ló superior jù? Ẹ̀yin mùsùlùmí ẹ ṣọ́ra o. Ẹ̀yin ni tèmi o. Ẹ̀yin lẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ wàhálà yìí o. Àwọn ẹlẹ́bọ kìrìsìtẹ́nì wọn kì í bú mùsùlùmí tẹ́lẹ̀ o. Wọn ń bú wa o. Ẹ̀yin ló jẹ́ wípé gbogbo tẹ́nìkan bá ti ṣe lọ́dọ̀ yín, béèyàn á lọ já ewé ewúro tó gbómu, bóyá ó ní ìtọ̀ ṣúgà. Ẹ bá ní ìtọ̀ ṣúgà, ewúro wúlò fún bàjẹ́. Tó wá bọ́ ẹ̀yìn ìkùlé tó bá ti já ewúro tó gbó tó mú tàbí tó ṣiṣẹ́ ẹnu tó ń jẹ, lójú yín ó ti dẹlẹ́bọ nìyẹn. Ṣé bóun lẹ́lẹ́bọ, ṣebí kì í ṣe fámìlì tiẹ̀, ìwọ ò ṣe fílẹ̀. Ìwọ ò ṣe fílẹ̀ nígbà tí ìwọ ò lè ṣe nǹkan tó ń ṣe. Nǹkan tó dẹ̀ wù òun láti ṣe nìyẹn. Must you control him? Must you force him to believe what is in your mind? Ẹ̀yin ọmọ Yorùbá, kékeré nú ọ̀rọ̀ tèmi kì í sọnù o. Kì í sọnù o. Gbogbo ìwọ tó bá jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ lénìí,
ọ̀rọ̀ àlùbáríkà oró kan tó kù tá a lè máa sọ ní báàrin ọmọ Yorùbá ò ṣe tòrò. Táwọn kan bá sọ̀rọ̀ àwa Yorùbá ò dá ẹnu ọmọ Yorùbá lẹ́ẹ̀ ti máa gbọ́ o. Ẹ dákun ṣe Yorùbá ò ṣoore fẹ́ni kankan rí ni. Ṣé Yorùbá ò ṣoore fún èèyàn rí? Gbogbo ìgbà tèmi wà ní Yorùbá nation, gbogbo àwọn tó ń sẹ́ndì owó sí mi ọmọ Yorùbá ni wọ́n mọ mọ̀lẹ́bí mi kankan rí, àríra rí. Wọ́n mọ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn mọ ìlú tí mò ń ṣe tí ò bá sí pé wọ́n lísè sí lórí fídíò mi. Sẹ́nu tèmi gbà láti sọ pé Yorùbá ò ṣe dára. Sẹ́nu tiẹ̀ náà gbà láti sọ pé Yorùbá ò ṣe dára. Ṣé Yorùbá ò ṣe dáadáa fún wọn rí? So tẹ́nìkan bá ti wá ṣe àìdá, o ti fi condemn Yorùbá nìyẹn. Kí ló tó jẹ́ pé ẹnu àwa Yorùbá ni ó ti máa jáde pé Yorùbá ò dá, Yorùbá ò dá, Yorùbá ò dá. Nígbà tẹ́yìn bá ní Yorùbá ò dá, kí ni kí Ìgbò wa sọ nípa wa? Kí ni káwúsọ sọ nípa wa? Kí ni kí Fúlàní ó sọ nípa wa? Àbí nígbà táwọn bá ti mọ̀ pé àdá, automatically kò sẹ́ni tó lè pè aláìdá tí ayé ò ní gbà. Ta ni ó pè aláìdá? Táyé ò ní gbà wípé bó ti rí ló sọ yẹn. Ẹ wo, kékeré ni mo fẹ́ ṣe fídíò yìí, mi ò fẹ́ kó gàgùn jù. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, gbogbo ẹ̀yin mùsùlùmí, Ọlọ́run ní jẹ́ kẹ́ fi ọwọ́ járe kú. Ẹ jọ̀ọ́, ẹ bá wa bá àwọn tó ń sọ̀rọ̀ burúkú nínú yín ìwí. Ẹ̀skísà, Ànábì Muhammad sallallahu alaihi wasallam, wọ́n fọ́ọ̀sì èèyàn láti di mùsùlùmí o. Mo sọ kíní kan jẹ́ òní, wọ́n ní tànàbí bá ń lọ kírun, ọmọkùnrin kan wà tí máa kó ẹ̀gún, á kó ẹ̀gún sójú ọ̀nà tó bá ti fẹ́ ìtàsíkò òun, á kó ẹ̀gún sójú ọ̀nà, á yàgbẹ́ síbẹ̀ falafala. Wọ́n dẹ̀ máa yọsẹ̀ wọn gánà àwọn lọ ibi tí wọ́n lọ. Tán bá tó ń bọ̀ bẹ́ẹ̀ náà, bẹ́ẹ̀ wọ́n ó ṣe bá wọ́n dẹ̀ kó yọsẹ̀ gánà ká má fẹsẹ̀ kógbẹ́, ká má fẹsẹ̀ gúngbẹ̀ ẹ̀gún, wọ́n á dẹ̀ lọ sílé wọn gbà tí wọ́n bá kírun tán. Wọ́n ló wá di ọjọ́ kan, Ànábì Muhammad sallallahu alaihi wasallam wá ń bọ̀, ó wá rí i pé ẹni yóò kó ẹ̀gún sílẹ̀, kò yàgbẹ́ síbi tó máa ń yàgbẹ́ sí. Wọ́n wá kọjá lọ mọ́sálásí. Wọ́n wá kírun tán, wọ́n wá ń bọ̀, wá sọ fáwọn ọmọ yẹn pé ẹ wò, ẹni tí máa ń àlàkà wa, tí máa ń fún wa ní wàhálà ń bì táàrí, ẹ jẹ́ àwò kọ́mọ̀ sí pé nǹkan kan ló ń ṣẹlẹ̀ sí o. Tí ó bá jẹ́ Ànábì ló sọ bẹ́ẹ̀ ni, mùsùlùmí ò gé orí ẹ̀ ni. Tí ó bá jẹ́ Ànábì ló sọ, ẹ gé orí ẹ̀ ni. Àwọn mùsùlùmí kan ni o, kì í ṣe gbogbo mùsùlùmí o. Now, wọ́n wá tẹ̀lé Ànábì wá lead wọn wọnú ilé bàbá yẹn. Wọ́n bá bàbá yẹn lórí ààrẹ. Wọ́n ní bàbá yẹn wá sọ pé Ànábì ẹ wá wò òun ni. Wọ́n sọ pé wá wò yín ni. Ìgbà táwọn ò rí gbogbo nǹkan tẹ́ máa ń kólẹ̀ fáwọn ní nǹkan ìpalára tẹ́ máa ń kólẹ̀ síjú ọ̀nà fáwọn, táwọn rí pé ẹ̀kọ́ bẹ̀, táwọn lọ mọ́sálásí àwọn tó ń bọ̀ táwọn rí pé ẹ̀kọ́ bẹ̀. Àwọn wá wò pé kọ́mọ̀ sí pé nǹkan kan ló ń ṣẹlẹ̀ sí inú ilé o. Àwọn ò tiẹ̀ mọ̀ pé orí ààrẹ làwọn máa bá yín. Ọlọ́run ó fún yín lálàáfíà o. Ọlọ́run ó fún yín lálàáfíà. Inú ọmọkùnrin yẹn wá bàjẹ́ lórí gbogbo tó ṣe é ṣe sẹ́yìn. Ó wá promise Ànábì pé lẹ́ni látòní lọ lòun ti di ẹlẹ́sìn mùsùlùmí. According to tí wọ́n sọ, wọ́n ní ẹ̀sìn mùsùlùmí lè ṣe tó fi kú. Ẹ dákun ta wá lẹ́yìn lẹ́gbẹ̀ẹ́ Ànábì Muhammad. Ẹlòmíì á máa sọ̀rọ̀ bí ẹni pé inú kọ̀rọ̀ yàrá rẹ̀ ni ó ti dáná tí ó ju àwọn èèyàn sí. Ẹlòmíì á máa sọ̀rọ̀ bí ẹni pé bàbá rẹ̀ ló mú kọ́kọ́rọ́ ibi tí wọ́n ó ti àwọn èèyàn sí nínú iná, ibi ẹni pé bàbá rẹ̀ ló mú lọ́wọ́ tàbí òun ló mú lọ́wọ́. Irú ìwà wo là ń hù yìí? Àwa kìrìsìtẹ́nì náà, àwọn ẹ̀yin kọ̀ọ̀kan nínú yín ẹ̀yin náà ti fẹ́ máa ta sí mùsùlùmí. Bó tilẹ̀ jẹ́ pé wọn ò rí yín bá wí torí pé ẹ̀yin wọn sáré máa ń bú yín kẹ́yìn náà dákẹ́ nígbà tẹ́ ìgbẹ́nu yín fálágbàfọ̀. Ṣùgbọ́n too wrong can never make a right. Too wrong can never make a right. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, gbogbo bí bá ti wù kó rí, mo fẹ́ kẹ́ ẹ fọwọ́ wọ́nú. Mo fẹ́ kẹ́ ẹ̀sìn àlàáfíà ni ẹ̀sìn mùsùlùmí, ẹ̀sìn àlàáfíà ni ẹ̀sìn kírísítẹ́nì, ẹ̀sìn àlàáfíà ni ẹ̀sìn àbáláyé. Ẹ̀sìn àlàáfíà ni. Torí pé ẹni tó bá ṣe àṣemọ́ṣe tọwọ́ bá tẹ̀, ṣẹ̀rí àti àwọn ẹlẹ́sìn yẹn máa ń dá fún wọn, á jẹ́ kẹ́ ẹ mọ̀ pé ẹ̀sìn àlàáfíà làwọn ẹ̀sìn yẹn. Wọn á jẹ́ kẹ́ ẹ mọ̀ pé wọn ò fara mọ́ àìdá tí wọ́n ń ṣe yẹn.
ìwọ ntí ilé ayé tí wọ́n wà ní kò sá máa criticize èèyàn kò sá máa búyàn nítorí tọ́rọ́kọ́bọ̀ tó rí lórí lórí íńtánẹ́ẹ̀tì gbogbo àwọn àfáà tó ti kú àwọn àgbààgbà àfáà àwọn àfáà alálùbáríkà àwọn àfáà tó ń fi orúkọ wọn tọrọ lọ́wọ́lọ́wọ́ báyìí ìwádìí bọ́ bẹ́ẹ̀ wádìí ìjà fún wa kọ̀ndẹ́mù wa ṣe gbogbo ẹ̀ ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀ yẹn ọjọ́ ọ̀la wọn léwu o ọlọ́run ní jẹ́ kọjọ́ ọ̀la yín ó léwu o pẹ̀lú ògùn ọlọ́run tó rọ́mọ yìí ó bá ní ọjọ́ ọ̀la rẹ̀ ò ní léwu ṣùgbọ́n lórí jáwọ́ lára nǹkan tó ń ṣe yẹn kò sọ́nà ń bẹ̀. ẹ jẹ́ kí mùsùlùmí ó bá mùsùlùmí ẹgbẹ́ sọ̀rọ̀ ẹ jẹ́ kìrìsìtẹ́nì ó bá kìrìsìtẹ́nì ẹgbẹ́ sọ̀rọ̀ ẹ jẹ́ kí ẹlẹ́sìn àbáláyé ó bá ẹlẹ́sìn àbáláyé ẹgbẹ́ rẹ̀ sọ̀rọ̀ ẹni tó bá fi tí kó ọ̀rọ̀ wọn tí ẹ̀sìn yẹn bá wù ẹ jẹ́ kó lọ ọbẹ̀ fúnra ara ẹ̀ ẹ jẹ́ kó lọ ọbẹ̀ fúnra ara ẹ̀ náà. ọ̀rọ̀ yìí tiẹ̀ wá ó fẹ́ sú mi mùsùlùmí ni mí ṣùgbọ́n tàwa mùsùlùmí gangan ló le jù but ọlọ́run ti mú wa lọ́wọ́ báyìí àwọn ẹlẹ́sìn àbáláyé ti yarí so irú àwọn tí ò yẹ kí wọ́n sọ̀rọ̀ sí ẹ̀yin lè ń jẹ́ kí wọ́n sọ̀rọ̀ sí wọn irú ọ̀rọ̀ tí ẹni yẹn fi wọ́nu ta ni ọlọ́run yẹn ọ̀rọ̀ yẹn ò tí pọ̀ jù ó jẹ́ kí ẹ mọ̀ wípé kò tọ̀nà bẹ́ẹ̀ sì sọ wípé àwọn àáfàá tẹ̀lé eégún kò tọ̀nà ń tòótọ́ ẹ̀sìn tí wọ́n nìyẹn lẹ̀ ń kọ̀ǹdẹ́mù yẹn ẹ̀ ń sọ àwọn ẹlẹ́sìn mùsùlùmí di eléégún nìyẹn. ńgbà táwọn ò fọ́ọ̀sì yín pé àwọn náà ò lè fọ́ọ̀sì yín bí wọ́n ti ẹ̀ fọ́ọ̀sì yín ntọ́ bá wù yín lẹ̀ ẹ́ ṣe náà kò sí ẹlẹ́sìn kẹsì kan tó lè fọ́ọ̀sì yín ntọ́ bá wù yín lẹ̀ ẹ́ ṣe. ẹ̀yin èèyàn mo mọ̀ pé àwọn èèyàn lè má lè sìn gbọ́rọ̀ yìí torí pé ọ̀rọ̀ wa ọjọ́ nǹkan kan lójú wọn mọ́ ṣùgbọ́n tí n bá fẹnu gé obì fún yín ẹ má jẹ o tí n bá fẹnu bá yín sọ̀rọ̀ ẹ dákun ẹ gbà o ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí mo ti sọ sẹ́yìn ló ti rí bẹ́ẹ̀ o torí January mo lọ gé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí mo ti sọ sẹ́yìn mo lọ gé o tí mo mú wá sí ojú ìwòran wa pé ẹ̀ṣẹ̀ rí eléyìí mọ̀sán gbà báyìí eléyìí mọ̀sán gbà báyìí eléyìí kò sí eléyìí tí ò wá sí musẹ̀ nínú gbogbo ẹ̀. torí ìdí èyí ẹ̀yin mùsùlùmí mo bẹ̀ yín ẹ̀yin kìrìsìtẹ́nì mo bẹ̀ yín ẹ̀yin ẹlẹ́sìn àbáláyé mo bẹ̀ yín ibi tí erin méjì bá ti jà kókó bẹ̀ ni ó jìyà o kókó bẹ̀ ni kò sí tó kan ẹlẹ́sìn mùsùlùmí pẹ̀lú àwọn oníṣẹ̀ṣe kò sí tó kan oníṣẹ̀ṣe pẹ̀lú ẹlẹ́sìn mùsùlùmí kò sí tó kan kìrìsìtẹ́nì pẹ̀lú ẹlẹ́sìn oníṣẹ̀ṣe kò sí tó kan kìrìsìtẹ́nì pẹ̀lú ẹlẹ́sìn mùsùlùmí ẹ ṣe wàásù fáwọn èèyàn ti yín ẹ ṣe wàásì fáwọn èèyàn ti yín ẹ jẹ́ káwọn ẹlẹ́sìn àbáláyé náà báwọn èèyàn tí wọ́n sọ̀rọ̀ torí kò síbi tí àtìrẹ́ tí ò dá nínú yín mọ́ báyìí tó bá ti jẹ́ wípé ẹ̀sìn kan funfun délẹ̀ tá àti ìgbò aburú ń pa wọn rí is another thing tàbálẹ̀ ẹ̀sìn kan ní ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta tá àti ìgbò aburú látọ̀dọ̀ àwọn ọmọ ẹlẹ́sìn wọn rí is another thing gbogbo yín láti ká búburú mọ́ lọ́wọ́ ok ṣé ọmọ kékeré tó wà nú àfà tó ń bú gbogbo àwọn àfà àti àti filẹ̀ sásọbora láwọn tí gbogbo ayé ń fi ń tọrọ lénìí tó yẹ pé tí wọ́n bá máa ṣàdúrà fún wa wọ́n á ní ọlá àwọn bàbá wa lágbàjì ọlá àwọn bàbá wa ní Marikas ọlá àwọn kìnìkan ọlá àwọn kìnìkan ẹnìkan dẹ̀ jáde yóò dẹ̀ kọ̀ndẹ́mù yóò dẹ̀ máa ṣépè fún àwọn bàbá yẹn èyí náà ẹ máa wọjọ́ alẹ́ yín èmi ò bẹ́ẹ̀ lọ́nkọ́ lójú alẹ́ yín ó bàjẹ́ ṣùgbọ́n tẹ́ ẹ̀ bá jáwọ́ àsọtẹ́lẹ̀ ni mo sọ yẹn pé kẹ́ ẹ máa wọjọ́ alẹ́ yín àsọtẹ́lẹ̀ ni gbogbo ọ̀nà ni mo fi bẹ̀ Ọlọ́run pé Ọlọ́run ní jẹ́ kí ọjọ́ alẹ́ yín ó bàjẹ́ ṣùgbọ́n ẹ jáwọ́ kúrò nínú yẹn ẹ jáwọ́ kúrò nínú ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń báwọn àfáà kan ṣe ń bá àwọn babaláwo jà tẹ́ ń bá àwọn oníṣẹ̀ṣe jà bẹ́ẹ̀ ni ń bọ́ kírísítẹ́nì jà bẹ́ẹ̀ ni ń bára wọn jà ìjà tẹ́ ń bára yín jà gan ó le ju èyí tẹ́ ń bá ẹlẹ́sìn míì jà lọ kí ló dé ṣé wọ́n bí sórí mẹ́ja ni tí n bá decide pé mi ò ṣe mùsùlùmí mọ́ sẹ́ẹ̀ pa mí ni sẹ́yìn ilẹ̀ fàmí wọ́n mùsùlùmí ni bàbá mi eégún ni wọ́n gbé nígbà ayé wọn kí bàbá tèmi tó wẹ̀ kò sí muslim
nítorí pé àwa ti wá ti wẹ̀ sí muslim ó bí àwa sínú mùsùlùmí ni so tí n bá decide lọ́la pé mi ò ṣe mùsùlùmí mọ́ ṣe é pa mí ni ṣe é lágbára àti fà mí síbẹ̀ ni ẹ lágbára àti fa anybody sínú ẹ̀sìn mùsùlùmí ẹ̀yin kìrìsìtẹ́nì ò lágbára àti fa anybody force anybody wá sínú ẹ̀sìn kìrìsìtẹ́nì ẹ̀yin ẹlẹ́sìn àbáláyé ẹ̀ lágbára àti fa ẹni kankan wá sí ẹ̀sìn àbáláyé ẹ máa dìde ẹ máa lọ ẹ lè mọ̀rọ̀ sọ ẹ máa kọ̀ndẹ́mù tí ń bẹ nínú báìbù tí ń bẹ nínú báìbù kọ́ lẹ́ ń kọ̀ndẹ́mù ìjàlẹ̀ ń wà torí àwọn kan gba nǹkan tẹ́yìn ń kọ̀ndẹ́mù yẹn gbọ́ so kí ni ẹ dákun kí ni ọ̀ràn ṣe màálù ṣe kú tí wàhálà bọ̀bẹ̀ kí ni pọ́blẹ́mù gbèsè ayé ti yín nǹkan táwọn ń ṣe ń tẹ́ wọn lọ́rùn wọn ò ní ẹ̀sọ́ ọmọ ìyá ẹ tí wọ́n bá jọ ọmọ ìyá ẹ gan tó bá ti lé sí ní 18 years ó ti di adult olólè control rẹ̀ tó bá fẹ́ ṣe ní sọ kí ló dé àti ẹlẹ́sìn mùsùlùmí àtẹlẹ́sìn kìrìsìtẹ́nì àtẹlẹ́sìn àbáláyé mo rọ àwa mẹ́tẹ̀ẹ̀ta ojú òní tì wá àní gbókù ara wa sí àní dojú ìjà kọra wa yorùbá ọlọ́run níjà dojú ìjà kọra wa o ìjà yorùbá ò kì í rọ̀ o ẹ wo àwọn ìlú sílùú kéékèèké kan tí ìjà máa ń wáyé láàrin wọn ẹ wo iye ẹ̀mí tó máa ń lọ tíjà yẹn bá wáyé káwa tó sọ wípé ìsọ̀rí mẹ́ta náà la dá gbogbo ọmọ yorùbá sí oníṣẹ̀ṣe mùsùlùmí kìrìsìtẹ́nì káwa tó sọ pé gbogbo wa yẹn pátápátá tí ò ní kú ẹnì kankan lẹ̀ mọ́ á wà fèsì ara wa ẹ dákun ẹ̀mí mélòó ló lè rọ gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ wípé kí ẹ̀mí ọmọ yorùbá bọ́ ní tó gbé dání ọlọ́run ó dojú tì lórí yẹn o pẹ̀lú ògo ọlọ́run gbogbo wọn tó bá ti jẹ́ pé kí àbùkù ọkàn yorùbá ló gbé dání àbùkù ọkàn ẹ o àbùkù ọkàn ẹ tọmọtọmọ ti mọ̀lẹ́bí ni o so ẹ jọ̀ọ́ àwọn ọmọ yorùbá ẹ dákun torí ọlọ́run mo fi orí adé bẹ̀yìn adéwálé lórúkọ mi mo fi orí adé bẹ̀yìn ẹ jọ̀ọ́ torí ọlọ́run ẹlẹ́sìn mẹ́tẹ̀ẹ̀ta ẹ jẹ́ ká ṣe mẹ́dọ̀ ẹ jẹ́ ká ṣe mẹ́dọ̀ ẹ má jẹ́ ká bú ara wa mọ́ ẹ má jẹ́ àkọ́ndẹ́mù ẹ̀sìn opponent wa mọ́ ẹ̀sìkìsà ẹ jẹ́ kí gbogbo ìwà wa yorùbá ó dojú ìjà kọ ẹnikẹ́ni tó bá ń ṣe láàrin wa torí tí wọ́n dálẹ̀ tí wọ́n bá dálẹ̀ tán yóò bára alé yóò bára oko ìwọ tó dákẹ́ tó sọ̀rọ̀ bóyá ìyá rẹ tàbí bàbá rẹ wọn kọ pa tàbí àkọ́bí ẹ ọlọ́run lédùmarè ò ní jẹ́ kí aburú bẹ́ẹ̀ ó ṣẹlẹ̀ ní àárín àwọn ọmọ yorùbá ẹ jẹ́ kí gbogbo wọn voice out pé àfaramọ́ kìíní tí wọ́n bá ti rí pé èrò pọ̀ lórí pé àfaramọ́ tí wọ́n bá ti rí pé èrò pọ̀ lórí àwọn tó ń condemn àwọn ẹ rí i pé nígbà wọ́n ti mọ̀ pé àwọn olè bíi tiwa nìyẹn àwọn náà join wa ojú òní ti yé o àtẹlẹ́sìn mùsùlùmí ẹ̀ ní rágó o àtẹlẹ́sìn christian ẹ̀ ní rágó o àtẹlẹ́sìn àbáláyé ẹ̀ ní rágó o mẹ́tẹ̀ẹ̀ta lọ̀rẹ́ tèmi o wàláì tàláì sùmọ́bì láì lẹ́sìláwà mẹ́tẹ̀ẹ̀ta lọ̀rẹ́ tèmi o mẹ́tẹ̀ẹ̀ta lọ̀rẹ́ tèmi tí inú bá rún mi tí máa ń pẹ́ babaláwo ní ọmọ ewé màá sọ fún ọ pé bàbá ẹjọ́ inú mọ̀ rún mi tó bá ní jáwé kan bá kí n gbó tàbí kí n máa já o ìwọ tó tiẹ̀ ń pariwo pé nìkan ẹlẹ́bọ ó lọ sí ọjà ó lọ ra ewédú tàbí ẹ̀fọ́ ó mú epo ó fi sí ó mú ata ó fi sí ó fi àlùbọ́sà sí ó fi magí sí ó fi kọrí sí ó dẹ̀ ló jẹbọ ẹ dákun ó dẹ̀ jẹbọ ẹbọ tí wọ́n ń pèsè sóríta yẹn kí ni wọ́n fi ń ṣe báwọn tó ń jẹ yẹn náà ni wọ́n fi ń ṣe ìwọ ò ṣe sá fún gbogbo àwọn yẹn kó sá fún gbogbo oúnjẹ ilẹ̀ yorùbá kó nítorí wípé ẹ̀sìn kan tí wọ́n á mú bá ẹ pé ó ti kó ọlọ́pọlọ kó ní ó fẹ́ kú lórí pé lórí ẹ̀sìn yẹn kó ní anybody ò gbọ́dọ̀ jẹ anybody ò gbọ́dọ̀ ìwọ ò ní jẹ àwọn nǹkan yẹn mọ́ torí ó lágbára àti stop ọmọ yẹn gan tó bá ti pé 18 years ó lágbára àti control ẹ̀ so kí ló ń ṣe wá tó jẹ́ pé gbogbo nǹkan ti wá di ẹbọ lẹ̀ yorùbá ó tó ní ẹ̀sìn ó tó ní àṣà ẹ má fi ẹ̀sìn bà àṣà àti wa jẹ́ lẹ̀ yorùbá náà ìwọ tẹ́sìn yẹn ò bá wù má bá wa ṣe nínú ẹ̀ náà sọ̀rọ̀ wà ń bẹ̀ ni ìwọ tí àṣà wa ò wù má bá wa ṣe nínú àṣà wa náà fèsì èyí tó wù wọ má kọ̀ǹdẹ́mù tiwa tó láwa náà ò ní rẹ́dì láti kọ̀ǹdẹ́mù ẹ ṣùgbọ́n tó bá ti di pé mùsùlùmí ń kọ̀ǹdẹ́mù christian náà ó bẹ̀rẹ̀ sí ní kọ̀ǹdẹ́mù mùsùlùmí
àwọn ẹlẹ́sìn àbáláyé yóò bẹ̀rẹ̀ sí ní máa kọ̀ndẹ́mù Muslim, wọ́n máa kọ̀ndẹ́mù Christian, yóò sì dìjà. àtijọ́ ń páàkì mọ́tò sínú ilé kan náà papọ̀ nínú kọ́ńpáàdì ẹyọ kan, mùsùlùmí ń gbébẹ̀, Christian ń gbébẹ̀, ẹlẹ́sìn àbáláyé ń gbébẹ̀, kálukú dẹ̀ ń páàkì mọ́tò tiẹ̀, wọ́n dẹ̀ ń bọ́ bílẹ̀ bẹ́ẹ̀ àròjọ́ kejì, wọ́n dẹ̀ gbé wọn jáde, á padà máa fi mọ́tò yẹn kọlura wa tá a bá ṣọ́ra. àtijẹ́ àti mú àwa dogun, àwa di ìnira. Ọlọ́run Olódùmarè kò ní jẹ́ àtijẹ́ àti mú kó dogun fún ìran ọmọ Yorùbá. ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín, iṣẹ́ tí mo gbé dání sí ẹni náà ni pé kí àárín ọmọ Yorùbá ó ṣọ̀kan. àwa Yorùbá nation àárí, ṣùgbọ́n àwa rí Yorùbá president. ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá nation, gẹ́gẹ́ bí mo ṣe bá yín sọ, ẹ jẹ́ ká fọwọ́ ti Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. ẹ rí wípé asọ̀rọ̀ ṣe kì í sọ̀rọ̀ dànù. ẹ rí wípé at the end of everything, kó tó di pé wọ́n bọ́jọ́ ọdún mẹ́jọ ni wọ́n ó ṣe, àwọn náà ó ṣe dáadáa síbí. àwọn kan ti lò bí ọdún mẹ́rìnlélógún àbí kan, ọ̀dọ̀ wọn ni wọ́n ń roko sí, ọ̀dọ̀ wọn náà ń ṣe dáadáa sí. ẹ jẹ́ wa náà lọ́dún mẹ́jọ, ká fọdún mẹ́jọ ẹ̀ ṣe gbogbo tá a bá ṣe síbí. bó bá tiẹ̀ wàá padà dádú, tàbí a wà ní autonomy pé ok ká wà regionally divided, a mọ̀ pé àwa náà ti gba nǹkan tí ó yẹ ká gbà, àti gbà. àmọye allocation ti ń lọ láti Èkó sí Àbújá náà, tèkó nìkan ti ń lọ sí Àbújá, àmọye northern state tó jẹ́ pé tá a bá pa owó wọn pọ̀ bíi 10 tí ò tó ń lọ láti Èkó, àmọ́ wọn náà. so ẹ jẹ́ wọn ó ṣe díẹ̀ fáwa náà báyìí. ẹ jẹ́ kí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àwọn nǹkan tó bàjẹ́ kó bá wa tún ṣe. ẹ rí i pé wọ́n ti bẹ̀rẹ̀ dáadáa, ojú ò ní tiwa. ẹ̀yin ẹlẹ́sìn wa mẹ́tẹ̀ẹ̀ta, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ayọ̀ yín ò ní bàjẹ́, ẹ ní fojú sunkún ọmọ, ẹ ní fojú sunkún ìyàwó. pẹ̀lú ògo Ọlọ́run, ilé ni ààbò yìí bọ̀ sí. ọmọ oníkíní kan ìkú sẹ́yìn odi. ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, mo bẹ̀ yín ni. nǹkan tí mo wá fún lálẹ́ yìí nìyẹn. mo dẹ̀ mọ̀ pé pẹ̀lú ògo Ọlọ́run àtàwọn yòókù sọ̀rọ̀sọ̀rọ̀ yòókù náà, gbogbo yín, mo mọ̀ pé ẹ bá mi sa agbára yín láti jẹ́ ká promulgate ìfẹ́ tí ó jọba láàrin àwọn Yorùbá. ẹ dákun, ẹ má bínú, àwọn èèyàn máa ń pè mí, ìwọ tó bá pè mí, mọ́ sọ̀rọ̀ àwọn Yorùbá ò dáa, mọ́ sọ̀rọ̀ ẹ̀ fún mi o. ó lè bá èdè ìbínú pàdé lẹ́nu mi o. bá èdè ìbínú pàdé lẹ́nu mi o, torí mi mọ̀ pé mi dáa. ìwọ náà tó dẹ̀ ń sọ pé Yorùbá ò dáa, ìwọ náà máa proof pé ó dáa. àfi tó bá jẹ́ pọ́ máa lè ní ọmọ Yíbò ní bóyá Yíbò ló fún yẹ lóyún, tó bá sọ pé Yorùbá ò dáa, kò free. ṣùgbọ́n tó jẹ́ pé Yorùbá ni bàbá ẹ, Yorùbá ni ìyá ẹ, àtọ̀ aré la fi bẹ́sìn, tí ó wá jẹ́ pé Yorùbá Ọlọ́run kọ̀ndẹ́mù pé ò dáa, ẹni tó bá lára ara àjọ ń gọ̀, ó ti bú ìyá ẹ̀ mọ́, ó ti bú bàbá ẹ̀ mọ́. mo bẹ̀ yín, tó bá pè mí lórí fóònù, torí Ọlọ́run, gbogbo ọ̀rọ̀ tó bá sọ fún mi, má sọ pé Yorùbá ò dáa. téèyàn bá ṣe ọ̀ sọ pé lágbájá kan ṣẹ̀ mí, kì í ṣèyàn dáadáa, ó pè mí. ẹ dákun torí Ọlọ́run, torí mi ní fẹ́ ká máa ń sọ̀tì ara wa tá a bá pera wa, ojú ò ní tiwa. èmi tí mo fẹ́ ká ṣe nǹkan yẹn, ó yẹ kí n bẹ̀rẹ̀ látòrí tèmi. mi ì dẹ̀ ríyàn fín, gbogbo ayé ló mọ̀ pé mi ò ríyàn fín. ṣùgbọ́n ẹni tó bá ń bá mi, tó pè mí lórí fóònù, tó ń bá mi sọ̀rọ̀, àwa Yorùbá ò dáa, ó lè má gbọ́rọ̀ tó dáa lẹ́nu mi. torí pé òkúkú ti sọ pé àdá, ká kúkú sọ nǹkan ìbànújẹ́, nǹkan tí ò dáa kúkú jáde lẹ́nu wa sí ọ, mi ò rò pé Ọlọ́run lè bínú.